Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi. Nǹkan tí o ò ní, o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó láròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, tó bá jẹ́ pé àkọ́kọ́ ni eléyìí tí ò ń come across program mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi comment. Mo fẹ́ kí o fetí ìfẹ́, kó fetí ìfẹ́, má fi etí ìfẹ́ tó ní sí ẹ̀sìn àbí ìfẹ́ tí o ní sí western education gbọ́ program mi. Mo fẹ́ kó jẹ́ ọmọlúàbí èèyàn, kó dẹ̀ jẹ́ ọmọ kóòtù òjíire. Èdè abínibí tí mo dẹ̀ ń sọ yìí mo fẹ́ kó yé ẹ. Tí kò bá ti yé ẹ, ọ̀rọ̀ mi ò ní lè yé ẹ. Nítorí ẹ̀ náà mo fi máa ń sọ pé ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. Gbogbo wa la lọ́gbọ́n, kò ṣe gbogbo wa la láròjinlẹ̀. Àwọn ẹlòmíì ẹni tó bá ti ní àgbọ́yé máa láròjinlẹ̀. Ẹ bá mi táàgì gbogbo àwọn official, gbogbo ẹni tó jẹ́ tó pe rẹ̀ ní òṣìṣẹ́ ìjọba pátá tí ẹ ṣiṣẹ́ fún government àti ìjọba fúnra ẹ̀. Mo bẹ̀rẹ̀ láti ọmọ olódòdẹ number 1 gbogbo Nàìjíríà, ààrẹ orílẹ̀-èdè wa. Ẹ bá mi táàgì wọn mọ́. Gbogbo àwọn official pátá náà tó jẹ́ ọmọ kóòtù òjíire, ẹ bá mi táàgì wọn. Ṣé rí àkọlé ọ̀rọ̀ mi, òun ni odù àti ohùn ilẹ̀ Yorùbá. But tèmi bá máa pronounce ẹ̀, odù, odù and voice ló máa jẹ́ ọ̀nà pẹ̀, code and voice, yes. Odù àti ohùn. Ọlọ́gbọ́n o, olóye o, a fẹ́ kán sí agbami ọ̀rọ̀. Ẹni tó bá létí inú, kó bá fi ẹ yá mi létí inú yín, kẹ́ bá mi fi gbéyàwó ọ̀rọ̀. Ṣé rí Nàìjíríà gangan tá à ń jẹ yìí, àwa kọ́ là ń jẹ́ bẹ́ẹ̀, òyìnbó ló sọ wá bẹ́ẹ̀, okay? Nǹkan tí mo ṣe pè ní ohùn àti odù ni pé ní ilẹ̀ kóòtù òjíire tí à ń pè ní ilẹ̀ Yorùbá pátá, tí a ti ń sọ èdè tí mò ń sọ lẹ́nu yìí, odù ló bí ohùn tá à ń sọ yìí, òun ló ń pè ní ohùn Ifẹ̀. Ṣé rí mo máa ń sọ nínú program pé ẹni tó bá máa jẹ ogún kógún, ó máa pa ìtàn kítàn. Ibi tí mo lè pé mistake ti wá ní ilẹ̀ Yorùbá tó dẹ̀ tèmi ò dẹ̀ lè pé mistake, tẹ́yẹ mi ò ní bá wọn fọwọ́ sí júwe ilé bàbá tèmi. Èmi ò ní bá wọn sọ pé àwọn ará ajọ́ òun gọ̀, èmi ò ní bá wọn sọ bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ ṣì wọ́n gbọ́. Ìwọ tí ò bá ti ní àròjinlẹ̀, tí ò bá ti lágbọ́yé ló máa ní pé ìsìláàmù ó dáa ju Yorùbá lọ, Christianity dáa ju Yorùbá lọ, Western education dáa ju Yorùbá lọ, àbó dáa ju àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lọ. Ìgbàgbọ́ yàtọ̀ sí ọmọlúàbí o. Mo lè nígbàgbọ́ kí n má lò bẹ́ẹ̀. Ẹlòmíì wà, ó ní ìgbàgbọ́ bọ̀ kò lẹ́rìí ọkàn. Ẹni tí ò bá dẹ̀ lẹ́rìí ọkàn, ò ní ìgbàgbọ́. Nítorí pé ayé èèyàn, ẹ ti bìlíìfù pé tí o bá ti wu ìwà ìbàjẹ́ fún èèyàn, mo máa ń sọ there's hope wípé wà máa lọ ṣàṣẹ̀gà fún láì. Tí ẹ bá lọ wo ibi tí wọ́n ti kọ́ńkà gbogbo ilẹ̀ Yorùbá pátá, ibi tí àwọn alágbára wa ti dìde, ibẹ̀ ni ẹ̀sìn ti gbòòrò jù. Ọlọ́gbọ́n o, olóye o, nǹkan tó kọ́kọ́ wá tákù nígbà tí wọ́n dé ilẹ̀ kóòtù òjíire ni pé wọ́n bà àṣà wa jẹ́, wọ́n bà èdè wa jẹ́, wọ́n bà ìṣesí wa jẹ́, wọ́n gba identity wa lọ́wọ́ wa, ìjọmọlúàbí wa wọ́n gbà lọ́wọ́ wa. Bẹ́ẹ̀ ni, wọ́n mú nǹkan tiwa, wọ́n tú ní èdè tí ò ṣe gbọ́ sétí. Yes, ọlọ́gbọ́n o, olóye o, lówe là ń lùlù gidigbo, ọlọ́gbọ́n ló ń ju ọmọ ló mọ̀. Inú ayé ta wà yìí, ayé wà nú ayé, òdùtú láyé. Ilé ayé ta wà yìí is cold. I was with someone this morning, mo discover pé tí ẹ bá lọ wo bó ṣe pín Nàìjíríà pátá, bó ṣe pín wa àti Yorùbá àti Hausa àti Igbo, èdè tó wà ní Nàìjíríà á ju 3 lọ, wàláì tàláì, ó máa tó 200, tó bá 200 gan lọ. Ní ilẹ̀ Yorùbá tó pè ní ilẹ̀ Yorùbá, wọ́n dalú pọ̀ mọ́ Ṣàpà, wọ́n lọ sí ilẹ̀ Hausa, wọ́n dalú pọ̀ mọ́ Ṣàpà, wọ́n lọ sí ilẹ̀ Igbo, wọ́n dalú pọ̀ mọ́ Ṣàpà. Nígbà tó máa pín wa, wọ́n pín àwọn kan sí ilẹ̀ Yorùbá,
wọ́n pín àwọn kan sí ilẹ̀ Ìgbò, wọ́n pín àwọn kan sí ilẹ̀ Hausa, but DNA will surely tell. Bẹ́ẹ̀ni, DNA ó máa tell. Àwọn bíi Côte d'Ivoire, Togo, Benin, Ghana, àwọn ìlú tó surround wa tájọ share border, àwọn ọmọ wa, àwọn black wà ń bẹ̀, àwọn tó jẹ́ ọmọ Kúùtù Òjíire ó wà ń bẹ̀, àwọn ọmọ Kúùtù Òjíire wà ń bẹ̀, tó fi jẹ́ pé àṣà wa àti ìṣe wa díẹ̀ ló máa yàtọ̀ ń bẹ̀. Wọ́n kàn máa ẹbí tí o bá ti ń bá àwọn kan ṣe, torí ẹ̀ ni Yorùbá fi sọ pé ọmọ tó bá sọ ilé nù ó sọ àpò ìyàkọ́. Tẹ bá wò ó sìn, àwọn ọmọ wa ò gbé èdè wa mọ́, wọn ò mọ àṣà wa mọ́. Ìwọ àti ọmọ ẹ nínú ilé òyìnbó ló ń sọ sí ọmọ ẹ ò mọ àṣà, kò mọ̀ ṣe, ọmọ ẹ kò fuck, sorry, má bínú pé mo lo language fuck yẹn, like ọmọ ẹ ò mọ bó ṣe, kò ní àgbọ́yé bó ṣe ń bá àgbàlagbà sọ̀rọ̀, kò mọ èsì ọ̀rọ̀, kò mójú kò mọra. Like yes, ọmọ wa ò mọ àṣà wa, because when these people want to introduce religion and Western education to us, wọ́n kọ́kọ́ gbogbo ẹ̀ka ilẹ̀ Yorùbá, gbogbo àṣà wa kọ́kọ́ bàjẹ́ fún wa. Wọ́n jẹ́ ká máa wọ àṣà wa bẹ́ẹ̀ ni pé it's very bad, it's evil, our culture is evil. Bọ́ọ̀ pé culture wa nìyẹn tó dẹ̀ níbẹ̀. Ẹ lọ wá ìtàn, tí o bá fẹ́ mọ ìtàn ilẹ̀ Yorùbá, ẹ má lọ ka ìtàn Google, má lọ ka ìtàn tí pòfẹ́sọ̀ kan kọ. Pòfẹ́sọ̀ yẹn kọ ìwé yẹn, pòfẹ́sọ̀ tó kọ̀wé yẹn gan lè má mọ nǹkan tó ń pè ní Ifá, story tóun bá ló kọ̀ join. Mo sọ pé ẹ tó wà best position láti ṣàlàyé ilẹ̀ wa fún wa òun ni Ifá, Ọlọ́run òun ni Ifá. Nítorí pé tí ẹ bá wo gbogbo àwọn ohun mọ̀lẹ̀ wa pátá tí a nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ pátá ni Ifá dárúkọ. Nínú program tí mo ṣe lánàá, òòṣà ni ìgbà ohun mọ̀lẹ̀ ní la ní bí 200 and something. Kò ń ṣe gbogbo àwọn ohun mọ̀lẹ̀ wa pátá lẹ́mọ̀ o. Ẹlòmíì gan tó bá kàn ń gbọ́ àwọn kan báyìí, torí wọ́n da ohun mọ̀lẹ̀ yẹn pọ̀ débi pé àwọn kan lọ sí àwọn Tápà kó kan, àwọn Abidjan kó kan, àwọn Ghana náà ní tiwọn. Kò sí anything tó bá ti consign ọ̀rọ̀ ìgbà ohun mọ̀lẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ Ifá tọ́pìn 201 ìgbà ohun mọ̀lẹ̀ lọ́tún ìgbà kíní kan yẹn, tí wọ́n bá máa kí Ifá yẹn ní gbogbo ilé ayé yìí, Ṣàngó ló máa pe Ṣàngó, Ọ̀ṣun ló máa pe Ọ̀ṣun, Ọya ló máa pe Ọya, Èṣù ló máa pe Èṣù, Ifá ló máa pe Ifá. Gbogbo nǹkan tí wọ́n ń pè làwọn náà máa pè, tóun tán máa fi pè ló máa yàtọ̀. Tí wọ́n bá dẹ̀ máa kí Ifá yẹn, tó bá máa kì í, wọ́n máa kì í débi pé ẹ̀yin méjèèjì máa fọwọ́ kanwọ́. Torí according to nígbà t'Ọ̀rúnmìlà ń ṣawo, kò síbi t'Ọ̀rúnmìlà tí bàbá ò ṣawo lọ. Tí bàbá dẹ̀ ti ń ṣawo, ó máa ń fi kan lélẹ̀ pé ya ìwọ máa control báyìí. Ifá tún ní òun mọbi tí Ifá ń gbé òun rè, Ifá tún máa ní kó ṣawo lọ síbòmíì, á tún fẹ́yàwó, á tún bímọ, ó dẹ̀ fún gbogbo wọn ní ọ̀nà tí ó ń fún gbogbo wọn náà ní. So tẹ̀bí story ilẹ̀ Yorùbá kò bẹ̀rẹ̀ láti human being, kò bẹ̀rẹ̀ láti ẹ̀dá ènìyàn, ó bẹ̀rẹ̀ láti bí ẹranko. Ọlọ́run, ibi tí ìtàn ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀, ó bẹ̀rẹ̀ láti bí ẹranko, àwọn bí ẹyẹ ọ̀gà, kọ̀nàkọ̀nà, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn ló ti bẹ̀rẹ̀. Àwọn bí ẹkùn, torí Ifá ẹkùn wà, Ifá ẹyẹ ọ̀gà wà, Ifá ẹyẹ ẹtù wà, like òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù, òwe la máa fi wá. Ṣẹ̀rí nígbà táwọn pípìn tó wá kọ́ńkà ilẹ̀ Yorùbá, mo sọ ní program mi, wọ́n bìlì pé àwọn bàbá wa they don't have record. Ọlọ́run, wọ́n bìlì pé wọn ò ní record lọ́ fi pa ìtànkítàn. Wọ́n kàn manipulate story wa, manipulate story wa. Ìtàn burúkú ló ń sọ fún wa, ìkọ́ tá tọ́ bí wá sí tá dàgbà sí. Nǹkan tá à ń gbọ́, àwa náà wá jìnnà sí. Ẹlòmíì báyìí sí, tó bá bàbá ọmọ Ọ̀yọ́ lòun kò mọ́lé, torí pé àwọn parents ẹ̀, àwọn family ẹ̀, wọ́n tètè migrate wá sí ìlú Èkó lọ bí wọ́n sí, ó kọ́lé sí ìlú Èkó, ó ralẹ̀ sí ìlú Èkó, ó kú sí ìlú Èkó. Àwọn ọmọ ẹ̀ náà ṣáyé lọ ní Èkó, tó bá dé máa ní àwọn ọmọ olú ọ̀nà máa ná ọmọ Ọ̀yọ́, ọmọ olú ọ̀nà Abẹ́òkúta, ọmọ olú ọ̀nà ọmọ Ọ̀ṣun, ọmọ Gbọ́ra, ó dẹ̀ mọ ilé. Ẹ̀yin ọmọ gbogbo ẹ̀ tí ẹ bá sọ ilé nù, àpò ìyàlẹ́ fi kọ́. Ọ̀rọ̀ àgbà ni bí ò bá ṣẹ lówùúrọ̀, ó máa ṣẹ lọ́jọ́ alẹ́.
Ọlọ́run wọ́n ní ohun tí àgbà rí nígbà tí ó jókòó bí ọmọdé bá gun àkàsọ̀ kò lè rí ohun tí ojú àgbà rí tó fi kó wọnú tọmọdé bá rí ojú ẹ̀ máa fọ́ dànù. ẹ̀yin pípù yìí ẹ̀ mú agbára àti ohun tí Ọlọ́run fi sí ilẹ̀ Yorùbá kí n gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ o máa jí láàárọ̀ wàá máa gbé rẹ̀ ṣépè wàá máa gbé àwọn ọmọ ẹ̀ ṣépè wàá máa gbé àwọn ìyàwó ẹ̀ ṣépè kò sí ọ̀rọ̀ rẹ̀ kan lẹ́nu ẹ̀ ibi nǹkan abúlé ló ti ń sọ wọ́n dẹ̀ ní pé Bible náà sọ Quran sọ oríṣiríṣi màláìka oríṣiríṣi áńgẹ́lì ló ń kọjá lọ́tùn ìwọ́n tẹ́ pé inú èpè ló ti ń jí inú èpè ló ti ń sùn wàá wọ mọ́tò èpè tó bá jí láàárọ̀ wàá ṣépè bóyá ṣépè fún NEPA ló ṣépè fún president ìlú ẹ̀ ló ṣépè fún nísàmà local government ọ̀kadà ọ̀tí ni máa lo àwọn ìjọba wa olóṣì ni wọ́n ayé wọn ti kí ló ṣẹlẹ̀ à ń gbàdúrà gan àdúrà gan ò tí ì gbà ẹ̀dẹ̀ ń ṣẹ́ ìpè ní àwọn pípù tá a dẹ̀ ń kọ́pì tó bá jí láàárọ̀ wọ́n máa ní God bless America God bless the Queen ẹ̀yin ìpè bọ́ọ̀tì Nàìjíríà play níjẹta ká máa jókòó káwọn ẹnìkan máa ní àkátó bẹ́ẹ̀ wọ́n ní Nàìjíríà àwọn èèyàn lè gbá àkọ́kọ́ máa nù wọ́n bí wèrè ṣáwọn yẹn kẹ àwọn tó ń play rubbish mo kàn ń wá àwọn èèyàn báyìí pé kí ló ṣe ẹ̀yin pípù yìí náà o ò nífẹ̀ẹ́ ìlú ẹ mi ò dẹ̀ blame wọn náà Ọlọ́run ẹ̀yin ìjọba ọ̀rọ̀ náà kàn yín ṣe rí nǹkan tí ìlú fi rí báyìí ọwọ́ ẹ̀yin náà ló wà but èmi dẹ̀ mọ̀ pé gbogbo yín pátá gbogbo ègbùkà tẹ bùlẹ̀ àwọn ọmọ yín máa jẹ́nu ẹ̀ gbogbo ẹ̀yin tẹ da Nàìjíríà rú gbogbo ẹ̀yin tẹ da Nàìjíríà rú pátá tẹ sọ wá di bá ṣe dà yìí tí à ń ṣe Independent Day tí à ń ṣe anniversary 65 years tí à ń ṣe 65 years ká ti gba òmìnira ká dẹ̀ ṣì wà báyìí but ẹ̀rí wọ́n ní amókun ẹrù ẹ̀ wọ́ olókèlè ń wọ ẹ̀wù sàlẹ̀ kò kí n ṣe ààrẹ tó wà ń bẹ̀ yìí ló da Nàìjíríà rú Ọlọ́run bá ń gbọ́ mò ń sọ máa sọ kò kí n ṣe game changer kan ló da Nàìjíríà irú ibi tí game changer kọ̀ ti lọ mu ló ti le jù kí nìyẹn ti le jù marriage ti dàrú bàbá ò rí tọmọ rò mọ́ bàbá ò lè dúró láti bọ́mọ ẹ̀ ṣàṣàìmẹ̀t bàbá ò ní time láti rọ́mọ ẹ̀ sójú ò lè gbọ́mọ ẹ̀ jáde mọ́ ṣé wọ́n tó ti lọ látàárọ̀ tó máa dé lálẹ́ tó ti ṣe wá ti gbé ọlọ́mọ ẹ̀ máa bẹ́ẹ̀ sọ̀kọ́ tó ṣẹlẹ̀ ń skul wọn ò ní gbọ́ sétí wàá kọ́ ni please leave me I'm tired láti bẹ̀rẹ̀ ló ti ń disconnect pẹ̀lú ọmọ ẹ̀ nǹkan tọmọ ẹ fẹ́ sọ fún ẹ pé kó ṣẹlẹ̀ ń skul jẹ́ kó sọ lóòótọ́ àwọn ọmọ ẹnu máa ń yun tọ́kátì sí ni wọ́n tí ẹ̀ sì gbọ́ kí ló what is it jẹ́ kó àwọn ọmọ ẹ máa sùn nígbà tó fún ọmọ ẹ ní chance láti máa relate pẹ̀lú ẹ ńlé mo ò dẹ̀ blame ẹ náà wọ́n tó ti lọ látàárọ̀ tẹ́ pé gbogbo edé gan 500 ló bẹ́ẹ̀ dé ìjọba ìjọ ẹ bá wa wá nǹkan ṣe sí ààrẹ mo mọ̀ pé there is light at the end of the tunnel Nigeria is going to be great again I'm 100% sure of that Ọlọ́run inú mi Ọlọ́run but ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí tá a bá ní 1,000 naira lọ́wọ́ kó tó wa ná tá a bá ní 2,000 kó tó wa ná ẹlòmíín wà sí báyìí sí everything tí wọ́n salary ẹ̀ ò increase ẹ̀dẹ̀ ń sọ corruption ìwà ìbàjẹ́ lóòótọ́ ìwà ìbàjẹ́ ni nígbà tó bá ní pé kíyàn má jẹ àràmù nígbà tó yàn ò dẹ̀ rí àlàálì nǹkan èèyàn dẹ̀ fẹ́ kú ó yá ẹni ká má jẹ àràmù àlàálì ò dẹ̀ sí ńlẹ̀ kọ́lọ́ má jẹ́ kíyàn jẹ oúnjẹ ọ̀tá ẹni nígbà tí ọ̀rẹ́ ẹni ò dáná ń kọ́ ẹ̀yin ìjọba ìjọ tí ẹ bá lè bá wa yọ ebi kúrò nínú nǹkan yìí tí wọ́n bá lówó wọ́n máa ń lọ skul wọ́n máa sanwó ilé wàá sanwó ná gbogbo ẹ̀ òdìwọ́ náà wà á fẹ́ ṣe fine boy gbogbo ẹ̀ dẹ̀ ti wọ́n ẹ̀sọ́ ẹ̀yin ìjọba ìjọ tí wọ́n bá ń ṣiṣẹ́ kó mọ̀ pé sálárì òun ó máa tó òun ná di sálárì míì tí o ṣe ẹlòmíì gan báyìí sìn pé oyún ló fi ń live àjọ lẹlòmíì fi ń live ìlú ò rọgbọ ẹ jọ̀ọ́ ìjọba ẹ bá wá nǹkan ṣe sí ẹ jọ̀ọ́ Nigeria is going to be great again kò kí ń ṣe ààrẹ tó wà ń bẹ ìlú bàjẹ́ wọ́n ti gba agbára yẹn kúrò ní ẹ̀rí àwa náà látara ọlọ́pọ̀ náà Ọlọ́run atara ọlọ́pọ̀ ni Ọlọ́run tí ẹ bá mú agbára tí Ọlọ́run fún ilẹ̀ Kúùtù Òjìrè kì í ṣe ilẹ̀ Kúùtù Òjìrè nìkan o títí kan àwọn Haúsá àtàwọn Ìgbò but àwọn people yìí manipulate wọ́n darin wa rú wọ́n fi mi ò fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ but mo mọ̀ pé ààrẹ ẹ̀bọ̀n tó wá ń dùn mọ́ mi nú ààrẹ tó wà ń bẹ̀ wá ń túṣe ṣe bí má bàbí kan jẹ́ ló ń ṣe wọ́n ní ẹni tó bá máa fọ ìlú ó ní láti fọ ìyá àti bàbá ẹ̀ mọ́ Ọlọ́run torí ẹ̀ ní gbogbo wa corruption ti wọ̀ wá lẹ́wù àti fi ṣe boxer àti fi ṣe tie àti fi ṣe fìlà ẹlòmíì ti fi ṣe aago ọwọ́ inú corruption ẹlòmíì ti ń live corruption yẹn ti wọ́ everybody lágbádá débi pé ìjọba ẹ̀dẹ̀dílẹ̀ ẹ̀kọ́ ẹ̀dẹ̀dílẹ̀ everybody má ṣe corruption mọ́
ok accepted ẹ ti ní kó má ṣe corruption mọ́ so ṣé ẹni tẹ́ pé ó ti ń live higher than his báwo ni sọ ó ti ń live higher than his income or that shit I don't know if you understand live tó ti ń live tẹ́lẹ̀ ó sọ pé tó bá máa débi iṣẹ́ salary ẹlòmíì gan ò ta sí salary ẹ̀ mọ́ nínú corruption ló ti ń rán ọmọ lọ school ẹ̀dín bí ẹ̀sẹ̀ ìdá paálẹ̀ ó wá ń gba salary ẹni tó ń gba bí i 40 and 60,000 tó dẹ̀ ń gbélé 350,000 or 400,000 lóṣù ẹni mọ per year ó dẹ̀ nọmọ méjì ó níyàwó ó máa sanwó ilé ó dẹ̀ máa wọ mọ́tò lọ bí iṣẹ́ ẹ̀yà báwo lẹ fẹ́ kó maintain ẹ̀ báwo lẹ fẹ́ kó maintain ẹ̀ ok ẹ jẹ́ ká lé sí mi lé sí ẹ báyìí sìn yìí ẹni tó ń ṣe 45,000 tó bá lè máa ná 45,000 yẹn pẹ̀lú ọmọ tó bí débi pé ó kọ lè má yó ni o kébi má pa wá ọlọ́run torí ká mọ̀ pé a sì máa jẹ a máa yó a máa ṣẹ́kù but for now tí a bá tiẹ̀ ní yó kébi má pa wá ẹni tó bí méjì kó lè tọ́ méjì ẹni tó bí kan kó lè tọ́ kan ẹni tó níyà kó lè tọ́ yẹ ẹni tó ní bàbá kó lè tọ́ bàbá ẹ̀ hospital wa ẹ jẹ́ kó tó bá fọyàn kí wọ́n lè wọlé bẹ́ẹ̀ freely ká gbógun school ẹ jẹ́ kó di ọ̀fẹ́ kí bọ́ọ̀dù yẹn àbáwọ̀ yẹn pé kó tiẹ̀ kú lọ́rùn àwọn ọmọ ẹ̀kúnnù àwọn èèyàn náà báyìí sìn kò sí èèyàn tó máa ń fẹ́ mú ọmọ ẹ̀ lọ sí public school mọ́ private ni because public school rubbish ló ń kọ́ wọn but mo ti rí kódà pé ìjọba ẹ ti ń try láti kí ló ń pè reform school wa náà but ẹ mójú yín débẹ̀ báyìí ẹ mójú yín débẹ̀ báyìí ẹ jọ̀ọ́ àti pé tẹ bá propose nǹkan báwo lẹ́yìn sọ ẹ tètè bá wa jẹ́ kó di ìmúṣẹ because people are suffering àwọn èèyàn suffer gan gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ ohun àti odù òun náà máa kẹnu gan ohun yẹn ni máa pè ní words and code words ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn bàbá wa fi code sí ní words sí torí ẹ̀ tó bá jẹ́ ọmọ Yorùbá tí ó jẹ́ ọmọ Yorùbá tí ó jẹ́ ọmọ kù tí ó jíire ìtàn wa ó ju ìtàn Oòduà lọ ó ju ìtàn Ṣàngó lọ ó ju ìtàn Ọ̀ṣun gbogbo ẹ̀ lọ but ibi tí ó kì gbogbo ẹ̀ sí ni pé Ọ̀rúnmìlà ọ̀run nìkan ni ó mẹni tí ó là tí wọ́n bá kifá títí wọ́n máa ki Ọ̀rúnmìlà mọ́fá abá àgbọn mìrègún atórí ẹni tí ò sunwọ̀n ṣe abánisọ̀rọ̀ bí iye kan ni oríkì Ifá ni o ṣe pé ó dàbí bọ́n ṣe máa ń ki mọ́ tó máa ki Ọlọ́run mọ́ tí ẹ bá máa ki Ọ̀rúnmìlà ẹ máa ki Ifá mọ́ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ ni tí ẹ bá máa ki Ifá ẹ máa kì mọ́ Ọ̀rúnmìlà nítorí pé Ifá òun ni aṣojú gbogbo àwọn ancestors wa Ṣàngó máa ń dáfá Ọ̀ṣun máa ń dáfá Eégún máa ń dáfá òòṣàbejì máa ń dáfá gbogbo àwọn òòṣà gbogbo àwọn tó ríṣà dá yẹn pátápátá tí à ń pè ní òòṣà gbogbo wọn pátá ló máa ń dáfá torí àwọn náà kò ń ṣe gbogbo ẹ̀ làwọn náà rí tán ó níbì kan náà tí àwọn náà tí wọn ti understand Olódùmarè ọba tó dá wa so Ọ̀rúnmìlà ló máa lọ dífá lọ́dọ̀ ẹ̀ ló máa sọ pé ohun ẹbọ rèé ohun ètùtù rèé Ọ̀rúnmìlà náà tún máa wá ń kì wọ́n lọ ìgbà mímọ́ tó máa ní kó má jagun ìgbà mímọ́ tó máa ní kó ṣèdè ìgbà mímọ́ tó máa ní kó ṣe báyìí ìgbà mímọ́ tó máa ní iyùn máa jà gbogbo kọ́ bẹ́ẹ̀ ló máa ń fi Ifá béèrè láyé ìwáṣẹ̀ tó wà nú àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá ni àwọn pípù yẹn dé lọ́kàn ní kíní yẹn ò dá mọ́ kò dá kí wọ́n máa ṣe ṣíríkù generally tó bá máa sọ́nsọ́ máa ní pé òun ṣoògùn kí lóògùn wọ́n máa ní òun ṣe ṣíríkù ni Ọlọ́run tí ẹ bá mọ nǹkan tí ó wà nínú àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá tí ẹ bá lọ wá ìdí àwa la di òtítọ́ mú bó bá ṣe ní òtítọ́ yẹn Ọ̀rúnmìlà àti Ifá wọ́n ní access sí Ṣàngó wọ́n ní access sí Èṣù wọ́n ní access sí Ọ̀ṣun gbogbo àwọn olùgbàrúnmọlẹ̀ ló ní access sí ló mọ̀ nǹkan tó fi ń ṣe agbára but amawomaro ni Ọ̀rúnmìlà òun ló pè ní amawomaro Ọlọ́run ọmọ Yorùbá o wọ́n ní pé gbégún bá kọ pélé bó bá kọ àbàjá kò sí bàbá ẹni tó lè mọ̀ àyàfi amawomaro kí ló pè láwo amawomaro lẹ́ni tó máa ń keep secret ẹni tó lè báyàn bu àṣírí Ọ̀rúnmìlà dẹ̀ ló máa ń bu àṣírí ló máa fi sọ pé òun láwo ẹ̀yin láwo òun lọ̀gbẹ̀rì because tó bá ní kò dífá tó bá máa dífá tó bá sọ̀rọ̀ wẹ́wẹ́wẹ́ sífá tóun rẹ̀ bá máa dífá wọ́n á sọ pé ìwọ tó dífá yẹn ìwọ nìkan ló mọ̀ nǹkan tó ṣe tó fi dífá
ọ̀hún ifá náà fún rẹ̀ ó mọ nǹkan tó sọ sínú ẹ̀, ìwọ báyìí ìwọ ni ọ̀gbẹ̀rì, má fi bi péré, má fi re pebi, má fi òlòlò, má fi fọhùn là báyìí, ó dẹ̀ máa da ifá yẹn. But before kó tó wá kí ifá, o ní láti pe ẹ̀là tó ń pè ní understanding, ẹ̀là àrọ̀wá. Ṣẹ̀rí tí bá ní kí n máa ṣe àlàyé nǹkan tó deep nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ó ju form of government lọ, Ọlọ́run, ó ju government lọ ní pé ìjọba, kí ló ń pè ní ìjọba? Wọ́n wá pè ìjọ àwọn lọ́balọ́ba, because tó bá máa translate government fún wa ní ilẹ̀ Yorùbá, wọ́n máa ní kí ni túmọ̀ government, máa níjọba. Àwọn wá níjọba, àwọn wo níjọba? Ṣé àwọn ọba aládéládé wa, ṣé ó bá wọn lọ sí House of Representative, out of kìnìkan kò bá wọn lọ, torí ààfin lọba máa ń wà. Ìtàn ibòmíì generally náà tún nìyẹn, ibẹ̀ kọ́ ni mo ń lọ. Mo wá sọ fún yín pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ẹni tó wà ń bẹ̀ yìí, ààrẹ tó wà ń bẹ̀ èèyàn wá ní, kó lè wo wá ká máa lọ sí oko parun, torí ìyà tí ń jẹ wá bọ̀ ọjọ́ ti pẹ́. Àwọn ológun ti bà nǹkan jẹ́, àwọn jẹgúdújẹrá ti, oh my God. Ṣé bá mọ, tí ẹ bá lọ ka history Yorùbá, tẹ bá lọ kà ìwọ tó bá ní ọgbọ́n, wàá mọ̀ pé géèmù làwọn pípù yìí fún wa play. Game changer dẹ̀ ti dé. Ọlọ́run mi nǹkan tó jẹ́ kí n máa pààrẹ̀ game changer ni, torí pé ààrẹ ni wọ́n pè ní alábẹ́nú àsásí. Ẹni tí wọ́n fẹ̀yìntì tóun ò fẹ̀yìntì ẹnì kankan yàtọ̀ sí Ọlọ́run ọba Olódùmarè tó dáa nìkan ni ààrẹ fẹ̀yìntì, kò fẹ̀yìntì ẹnì kankan. Ó wá dá yín lẹ̀ bó ní kẹ́ máa play géèmù yín lọ, ibi tóun máa bá yàrá já sí òye, torí ẹ̀ mo ipò wí pé iwájú báyìí lọ́mọdé máa bá ilẹ̀. Gbogbo ẹni tẹ́ bá wò pé fẹ́ dé ojú ìjọba ìbolẹ̀, ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. But ààrẹ máa gbé adélé ẹ̀ lérí. Ọlọ́run, tí ẹ bá lọ wá ìtàn ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ kí Google, ẹ má jẹ́ kí professor, ẹ má jẹ́ kí anybody sọ ìtàn ìwà fún wa. Tó bá fẹ́ mọ ìtàn lọ, kọ́kọ́ lọ wá ìdílé ẹ, kọ́kọ́ lọ wá identity ẹ náà. Kí ni identity ẹ? Kí ni DNA ẹ? Ibo ló ti wá, ibo ló ti ṣẹ̀ wá, ibo lórí irun yín? Okay? Torí pé ní pé kẹ́ má lọ lé òòṣà ló ń bọ́ ńdílé yín, Ṣàngó ló ń bọ́ ńdílé, Ọ̀ṣun ló ń bọ́ ńdílé yín, ṣíríkù ni má lọ bẹ̀ mọ́, kò dáa. Ìwọ odidi ọmọ aláàjì, ìwọ ọmọ odidi àfáà, ìwọ tó ti lọ Mẹ́kà, ó ti wá lọ. Ṣé wọ́n ní kó lọ bọ Ọ̀ṣun? Just go there and make the findings. Wọ́n níbẹ̀ mo ti wá, ibẹ̀ ni wọ́n wá ti wá. Okay, adé ti gbà sílámù nìyẹn. Ṣé tí bá débẹ̀ sí mo ti lọ ṣe ṣíríkù? Kí ló ń ṣe ẹ̀yin pípù yìí náà? Ẹ wá mú nǹkan wa, ẹ̀yin náà mo dẹ̀ tún blame yín. Mo blame yín o. Àwa ti wá dáa mọ̀ pé àkàrà ojúde bàbá wa ti wá òkè níyọ̀. Ọlọ́run Yorùbá, tí ẹ bá lọ mọ oríkì tí wọ́n fún àwọn bàbá wa, ẹ máa mọ àwọn tèmi. Oríkì ti pọ̀ jù nílẹ̀ Yorùbá. Ọlọ́run, oríkì ti pọ̀ jù. Mo dẹ̀ tún wá àwọn kan náà tó ń ṣẹlẹ̀ o. Ẹ̀yin ọba, ẹ̀ ń bára yín play game politics, ẹ̀ ń fi òfin, ẹ fi ń gba adé lọ́wọ́ aládé, ẹ̀ ń fi òfin, ẹ fi ń gba ọ̀nà.